Ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Ó dẹ̀ kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, níbi tí a ti máa ń ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So a dúpẹ́ púpọ̀ fún àwa tí a darapọ̀ mọ́ wa ní alẹ́ tòní. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa mú ní kánmọ́kánmọ́. So ẹni pé tẹ bá ṣàkíyèsí níbi tá a dúró sí ní ọ̀sẹ̀ tó kọjá náà ní frame 30, níbi tí ọ̀jọ̀gbọ́n tó ti ń ṣàlàyé àwọn trigonometric ratio. A ṣàlàyé fún wa wípé tá a bá ní trigonometric ratios, àwọn náà ni àwọn kíni o, àwọn tá a ti mọ̀ yẹn náà ni o, bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kíni sine, cosine àti tangent. Aláwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí a dà pé wọ́n ní kíni SOHCAHTOA, aláwọn ni trigonometric ratio wa, aláwọn ni trigonometric ratio wa. Kódà a ṣàlàyé fún wa bákan náà ipe a tún lè yọ mẹ́ta mìíràn nínú kíni o, nínú àwọn trigonometric ratio yìí o, òun náà ni kíni coshakal. Kíni ìtumọ̀ rẹ̀? Òun náà ni pé tá a bá ní so, ìtumọ̀ rẹ̀ náà ni pé sine wa, sine angle wa, òun náà ni kíni o, opposite divided by hypotenuse. Kádẹ́mọ̀ gbàgbé ipe bí tí àwọn ratio yóò mọ̀ ṣiṣẹ́ fún, irúfẹ́ triangle tí ó mọ̀ ṣiṣẹ́ fún, òun náà ni tí a ń pè ní right angle triangle. Tàbá gbàgbé right angle triangle ni triangle tó bá jẹ́ kó ṣe kíni o, tó bá jẹ́ pé ó ní angle 90. Níbi tí angle 90 bá kọjú sí, òun náà ni hypotenuse. Ó ṣeé ṣe kí n tún ní angle mìíràn nínú right angle mi, ibi tí angle yẹn bá kọjú sí, òun ni opposite. So tí àyè ẹlẹ́ẹ̀kẹta yẹn, ẹgbẹ́ kẹta yẹn tó jẹ́ kíni o, adjacent. So adjacent pé tí n bá pé léyìí ní he, ẹ pé mo sọ fún wa, angle a lè mọ fi upper case, a lè mọ fi pé o. Ibi tí angle bá kọjú sí tó jẹ́ side yẹn, alámọ̀ṣe kíni o, a máa lo lower case letter, a máa fi kọ́. Adjacent pé tẹ́lẹ̀ bá jẹ́ B, tẹ́lẹ̀ bá jẹ́ C, ẹgbẹ́ yìí yóò mọ̀ jẹ́ kíni o, yóò mọ̀ jẹ́ B, tí ẹgbẹ́ yóò dẹ̀ sì mọ̀ jẹ́ kíni o, tí ó mọ̀ jẹ́ C. Mo rò bó ti wá báyẹn. So a ní pẹ̀lú rẹ̀ náà, a lè wá cos theta wa. Kí ni cos theta ó mọ̀ jẹ́? A ní ó mọ̀ jẹ́ adjacent divided by hypotenuse. Òun náà ni K. Toa náà ni pé kíni yóò mọ̀ jẹ́ opposite over adjacent. Àwọn ilé ní mnemonic. Ṣùgbọ́n mẹ́ta tó tún wà ń sàlẹ̀ yìí. So alóhun ni inverse, sine, cosine àti tangent lọ́yọ̀ kọ̀ọ̀kan. Eléyìí òun là ń pè ní kíni o, cosecant. So eléyìí òun ni secant, tẹ́lẹ̀ dẹ̀ ṣe ń ṣe kíni o, cotangent. So tàbá ní cosecant, òun náà ni kíni o, 1 divided by sin theta. Mo ní àbùkátà láti yá sórí. Ẹ̀yin tá a fi lè máa mọ̀, òun náà ni pé kíni o, ẹja àmọ̀ka mẹ́ta. Orí ọ̀rọ̀ tí ń ta kàlẹ́lẹ̀ kẹta, òun bá tí ń bá ń ka mẹ́ta wíwá bí àpẹẹrẹ tí ń bá ní 1, 2, 3. Ẹ rí i pé lẹ́tà kẹta ń bí báyìí S ni o. Èyí tó ń túmọ̀ sí náà ni pé kíni eléyìí ni 1 over sin theta. Tí ń bá ka eléyìí náà bákan náà ẹ̀wẹ̀ 1, 2, 3. Ẹ rí i pé ìka ẹ̀kẹta orí C ló ti dúró, ajá sí pé 1 over cos ni ẹ̀. Cotangent bákan náà tẹ́ bá ka 1, 2, 3. So T ni o ló ti dúró, ajá sí pé 1 over tan theta náà nìyẹn o. A tún wá ṣàlàyé fún wa ipe tan theta wa, òun náà jẹ́ kíni o, ó jẹ́ ratio sin theta sí cos theta. Ó jẹ́ ratio sin theta sí cos theta. Nígbà tó ṣe ní ọ̀sẹ̀ tó lọ, òun náà ni Pythagoras theorem. So a ní Pythagoras theorem, right angle triangle òun náà ṣiṣẹ́ fún. Òun náà ni pé nínú right angle triangle mi, square tí ń bẹ níbi kíni o, lórí hypotenuse yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú òrùpọ̀ square tó wà ní kíni o, tó wà ní opposite àti adjacent. Àti pé kíni B square yóò mọ̀ jẹ́ kíni o, A squared plus C squared. So B square yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o, A square plus C squared. Jẹ́ tí ilé ẹ̀rọ ayé wa ta dẹ̀ ṣùgbọ́n yé pẹ̀lú ògo Ọlọ́run bá máa bẹ̀rẹ̀ láti frame 31 lẹ́ni. Ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní kíni o, trigonometric identities. A máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀.
láti bí ọ̀rọ̀ òun fúnra lára rẹ̀ àti mọ̀túnmọ̀ trigonometry mo sọ fún wa pé tá bá ní trigonometry òun náà ni gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú triangle pátápátá ìmọ̀ kan ni o tó máa ń mú rọrùn fún wa láti wá size tàbí angle triangle kan gbòròbó ti yá báwọn ẹ̀rí padà wá ṣàlàyé fún wa pé nínú àwọn triangle ta ní eléyìí tá a máa lò tó ṣàǹfààní jù nu gbogbo wọn òun náà ni right angle triangle ẹ pé nínú àwọn àǹfààní tó ṣe òun náà ni pé a lè mọ wá àwọn trigonometric ratio wa a lè mọ fi right angle triangle wá ṣe pass àwọn special angle lọ́sẹ̀ tó kọjá bí angle 30 angle 60 angle 45 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so lára àwọn àǹfààní náà nígbà lè ṣe kí ni o a lè mọ fi wọ́n wá bóyá angle of elevation tàbí angle of depression gẹ́gẹ́ bá ṣe lọ́sẹ̀ tó lọ àti mọ trigonometry kí ni wá ní identity ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí bóyá program 5 àbí nǹkan kan ìgbà tá à ń ṣàlàyé equation a ní identity equation kan lòun náà ṣùgbọ́n yàtọ̀ sí equation tá a mọ̀ ṣe pé tá bá ní equation ẹja gbé ní àtibí kékeré ṣe pé expression kágbẹ́ bá nírun kan báyìí x plus 5 sum of expression yóò expression ní bóyá àkójọ variable tàbí constant tó yẹ pé addition subtraction àbí multiplication àbí nǹkan kan wà ń dá wọn láàrin expression ni o mo rò bó ti yé mi báwọn so ajá sí x plus 5 tí mo kọ báyìí expression ni o so tí bá tún wà ní expression mìíràn bá 5 yìí expression lòun náà àbí kí n sọ pé 15 expression kan ni so tí bá fi is equal to sí àwọn méjèèjì láàrin ajá sí pé mo ti lápọ̀ tún mo ti lápò sí mo ti lé expression méjì wọ́n equal síra wọn wọ́n dọ́gba pẹ̀lú ara mo ní tó ń túmọ̀ sí náà ni pé kí ni o gbogbo ohun tí apá ọ̀tún bá jẹ́ òun náà ni kí ni òun lápò sí ó mọ̀ jẹ́ ìtàfi mọ̀ dá equation mọ̀ nìyẹn báyà tí expression méjì bá ṣe kí ni o tó bá equate mọ́ra wọn káwá lọ mọ̀ ẹ rí i pé x a ní variable ni adélé ìtàfi délé tí wọ́n bá ní x plus 5 tá a bá fẹ́ tú sí Yorùbá òun náà ni pé kí ni o kí ni mọ̀ rò mọ́ 5 kí ni nọ́mbà ìgbà ipa tí mo bí x variable ni adélé ni pé kí ni nọ́mbà tí máa rò mọ́ 5 tí ó mọ̀ fún mi 15 ẹ rí pé kí ni ẹ rí pé 10 ni so lè jẹ́ nǹkan mìíràn ẹ̀sẹ̀ tí n bá fi 5 sí x ṣé yóò mọ̀ fún mi 15 ẹ rí pé 5 plus 5 10 ni ó mọ̀ fún mi bóòní tí n bá fi 2 sí ńkọ́ kò lè jẹ́ 15 eré là ń pè ní kí ni o solution rẹ̀ solution dà gẹ́gẹ́ bí kí ni o kọ́kọ́rọ́ tó sí equation ajá sí pé nǹkan kan àwọn kan kìí ṣe pé gbogbo nọ́mbà ni mo lè mọ fi sí tí ó mọ wọlé kìí ṣe gbogbo kọ́kọ́rọ́ lẹ lè mọ fi sílẹ̀kùn tí ó mọ wọlé tó bá ti jẹ́ pé iye tó lè jẹ́ solution tàbí iye tó lè jẹ́ kọ́kọ́rọ́ tó lè sílẹ̀kùn kan so iye solution kan tó yẹ pé ó lè ṣí equation kan tí ó mọ jẹ́ kí ẹgbẹ́ ọ̀tún mọ dọ́gba pẹ̀lú ẹgbẹ́ òsì tó bá jẹ́ pé ó ṣe kí ni ó ló ń kà àmọ́ wọn tán gẹ́gẹ́ bí àpèjúwe nísìn x equal to 10 òun nìkan ló lè gbélé ìṣiṣẹ́ ní tá a máa ṣe kí ni a máa pè ní equation ajá sí pé equation kìí ṣe gbogbo fálù òun ló lè jẹ́ pé kí ni ló lè jẹ́ pé tá a bá sọ sí yóò mọ mú kí apá àtúnṣe kí ni kó dọ́gba pọ̀ mọ́ apá òsì ẹ wá rí identity bákan náà wẹ̀ equation kan lòun náà ṣùgbọ́n yàtọ̀ tó wà láàrin identity àti equation òun náà ni pé kí ni kò sí gbogbo ń tẹ́ ẹ bá rí kẹjù sí equation kẹ mọ́ mú nọ́mbà ní ilẹ̀ Yorùbá mọ́ kẹ lọ sí kútú wẹ́ńjẹ tẹ bá ti ń ṣe kí ni tẹ bá ti ń ju nọ́mbà òun sí yóò mọ̀ dọ́gba gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá ní a plus a is equal to 2a equation ni ṣùgbọ́n identity ni so ti yé bó mo ṣe mọ̀ pé identity tí bá ní a mi is equal to 3 ẹ̀rí pé a is equal to 3 kí lè lè ọmọ jẹ́ 3 plus 3 kí ni 3 plus 3 ó mọ̀ fún mi 6 ọ̀yà tí bá ṣe apá tún mi náà 2 times 3 kí lóun náà mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ 6 ẹ̀rọnú nọ́mbà mi kódà tẹ́ bá fi 100 sí 100 plus 100 is equal to 2 times 100 ẹ̀rí pé kí ni o nǹkan kan náà ni ó mọ̀ fún wa tó bá ti jẹ́ pé kò sí nọ́mbà tẹ́ bá fi sí equation tẹ́ sọ sí ń tà ń wà ọ́n tó wá jẹ́ pé kankan náà ni ó mọ̀ fún wa tí ó mọ̀ pààrà yóò mọ̀ fún yín ní tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ́ òsì padà ajá sí pé identity nìyẹn ṣùgbọ́n equation náà ni pé kí ni o kọ́kọ́rọ́ kan
tàbí kọ́kọ́rọ́ tó lóǹkà òun náà ni ó mọ̀ ṣe kí ni o ni ó mọ̀ sí ẹ dákun sóye wa báwọn láfi sọ pé kí ni o gbogbo identity equation ni náà ṣé ti yé báwọn bó la ṣe mọ̀ pé equation ni torí wípé kí ni o torí pé òun náà ní equal to kódà nínú àwọn ìwé mìíràn wọn a máa ka identity wọn báyìí o láti fi sọ yàtọ̀ tó wà láàrin kí ni báyà equation àti identity identity in tí wà ń sí yẹn rí pé in tó ṣe eléyìí sí a ní 100 ni a ní mọ̀ pé òun ní solution tó ti yé báwọn identity òun ò ní solution torí pé kí ni torí pé gbogbo nọ́mbà fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ ló lè ṣe kí ni o ló lè bá ṣiṣẹ́ public toilet ni rí pé public toilet ṣé ó mọ̀ ń tì wọ́n yìí sábà tí o ẹ̀sùn bá àwọn toilet aládàáni wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ ń ti àwọn yẹn so wọ́n mọ̀ ń ti àwọn yẹn ìjẹ́ tí eléyìí bá yé wa a dẹ̀ sì gbọ́ yé dáadáa ọ̀yà ẹja wa bọ́ sí kí ni o ká bọ́ sí frame 31 so ìgbà tá ti mọ̀ tún mọ̀ identity pé tẹ́ bá ṣàkíyèsí nínú àwọn identity kan tí mo ti kọ́ fún wa lẹ́ẹ̀kan náà ni pé tá bá ní tan theta alone náà ní ratio sin theta sí cos theta identity lòun náà torí gbogbo tẹ́ bá rí kẹfí sí theta so yóò mọ̀ fún yín ní eléyìí náà ṣùgbọ́n tá bá ní àwọn identity tó jẹ́ identity ìpìlẹ̀ ọ̀jọ̀gbọ́n wa ní bò ní kápá bá tún ní right angle triangle bákan náà irú right angle triangle tí wọ́n yà sínú ìwé wọn pé right angle triangle ó ṣàǹfààní púpọ̀ so wọ́n ní ABC àbí ajásígbélé ọmọ jẹ́ kí ni CBA so yóò abó ṣe jẹ́ bẹ́ẹ̀ mo níbi tí angle bá kọjú sí òun ní side rẹ̀ so tẹ́ bá ń fi angle ṣe upper case letter side kí lẹ́ mọ̀ fi ṣe o ẹ mọ̀ fi yẹn ṣe lower case letter so la fi mọ̀ pé C lélẹ̀ ajásígbé C mi yìí o kí ni o hypotenuse pé mo sì mọ̀ pé ó jẹ́ hypotenuse ibi tí right angle triangle yìí bá kọjú sí òun náà ní kí ni hypotenuse ẹ dákun ṣàgbọ́ yìí báyìí so ọ̀jọ̀gbọ́n tó wá fún wa ní angle kan bí báyìí ibi tí angle eléyìí tún kọjú sí òun ní kí ni òun ní opposite ajá sí pé tí wọ́n bá kọ́ fún yín ní right angle triangle sẹ́yìn pé nínú tá a ṣe lọ́sẹ̀ tó kọjá náà ni pé tí wọ́n bá ní kẹ́ ẹ sọ bóyá side mẹ́ta kan tí wọ́n fún yín pé ó jẹ́ right angle triangle sẹ́yìn pé ẹ mọ̀ fi Pythagoras theorem ẹ mọ̀ fi wò ó ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ bíbà yìí ó ní pé tí wọ́n bá ti fún yín ní right angle triangle yín ó rọrùn láti mọ hypotenuse torí bẹ́ẹ̀ ni kí ni o ibẹ̀ ni right angle triangle wọ́n mọ̀ kọjú sí ó rọrùn láti mọ opposite side kejì tí wọ́n bá tún fún wa ibẹ̀ ló wọ́n mọ̀ kọjú sí tó ti yé báwọn opposite mi lè jẹ́ hé báyìí náà báyà tó bá yẹ pé angle yìí ni mò ń consider tí bá ní angle beta ní ìsìn ajá sí pé opposite mi ò ní mọ jẹ́ b mọ́ kí ni ó mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ a torí bẹ́ẹ̀ ló kọjú sí gbọ́dọ̀ bí agẹ́tì ẹ̀ báyìí ọ̀jọ̀gbọ́n wa ní ta bá nírú nǹkan báyìí o àti mọ̀pá ní hypotenuse a ní adjacent àdẹ̀sí ní opposite ọ̀yà ọ̀jọ̀gbọ́n wa ní káràntì o nínú Pythagoras theorem wa kí ni Pythagoras theorem sọ òun náà ni pé square on hypotenuse square tí ń bẹ lérí hypotenuse yóò mọ dọ́gba pẹ̀lú kí ni ìròpọ̀ àwọn squares àwọn ẹ̀gbẹ́ méjèèjì yòókù náà ìtumọ̀ rẹ̀ náà ni pé a mọ square hypotenuse tàbá square hypotenuse bí ìbá ìtọ́jẹ́ c square yóò mọ dọ́gba pẹ̀lú kí ni ká máa square àwọn ẹ̀gbẹ́ méjèèjì yẹn a squared plus b squared ẹ dákun ṣàgbọ́yé báwọn ọ̀yà ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹja wá àwọn trigonometric ratio wa ẹja wá àwọn mẹ́fẹ̀ẹ̀fà ṣẹ́ká mẹ́fẹ̀ẹ̀fà ta ní òun náà ní kí ni o sókàtúà àbí ọ̀yà jẹ́ find the sign mi kí ni sign mi ó mọ jẹ́ opposite over hypotenuse kí ni opposite mi o ẹ gbé b ni b divided by kí ni hypotenuse c ọ̀yà cos theta mi bákan náà wẹ̀ kí ló wọ́n mọ jẹ́ o adjacent over hypotenuse a divided by c tan theta mi náà ó dẹ̀ sì mọ jẹ́ kí ni o twa opposite divided by adjacent that's b over a mo rò bó ti yé mi báwo ọ̀yà ẹja find àwọn cosec ṣe pé sókàtúà àtúní kóṣàkà náà ni pé kí ni cosecant náà ni pé inverse kí ni o inverse is sine ajá sí pé cosec theta so ti àbùkátà láti dára láàmú mọ̀ òfin kan sọ pé tí n bá ní a divided by b ajá sí pé inverse a divided by b ẹ mọ́ dára yín láàmú ẹ mọ́ tàkìtì rẹ̀
yóò mọ̀ fún mi ní kí ni o b divided by a. So ajá sí pé cosec theta mi báyìí yóò mọ̀ jẹ́ inverse kí ni o sin theta yóò máa fún mi ní kí ni c divided by b. Kí ni sec theta o? Sec theta ó mọ̀ jẹ́ kí ni o c divided by a tàbí kẹ́ ló ṣá hypotenuse divided by adjacent. So ti cot theta mi yóò mọ̀ jẹ́ kí ni o a divided by b. Ẹ rí pé àti wáyùn ṣe pé kápẹ́ bá ẹ fẹ́ súré wá identity aláwọ̀kọ́ tí mo kọ fún wa ṣe pé mo ní tan theta. Kí ni tan theta wa? A ló jẹ́ b over a. Mo sì lóhun náà ló dọ́gba pẹ̀lú sin theta over cos theta. So ti ó yẹ jẹ́ n divide the sin pẹ̀lú cos. Ṣé màá máa ní b over a? Kí ni sin mi o? B over c àbí divided by ní olófà yìí. Cos theta mi náà jẹ́ kí ni o a over c. Ẹ pé tẹ́ bá sọ division the multiplication kí láàmọ́ ni o. Ilé ọmọ jẹ́ kí ni b over a times c over a. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣàtìṣe. Okay, b over c lélẹ́yìí wọ́n bínú. c ẹ rí pé méjèèjì ó gẹ̀ra wọn. Kí ló kù ta ni? B over a. Ẹ pé kí lẹ ṣàkíyèsí? Ó dọ́gba pẹ̀lú tan àbí ó dọ́gba? Ó dọ́gba. Bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ. Ọ̀yà ẹ já wa padà sí ibi tá a ti wá. Ọ̀dà nísìnyí báyìí o. Mo ti mọ̀. Ipe c square mi yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o a square plus b squared. Ọ̀yà ẹ jẹ́ sọ pé divide both sides by c square. Ẹ já divide both sides by c square. Ṣé pé tá a bá divide both sides by c square yóò mọ̀ jẹ́ c square divided by c squared. Ntí bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe kí ni o? Mo gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé. A square divided by c squared plus b square divided by c square. Kí ni màá máa ní? Ṣé wọ́n pé òfin kan sọ nínú indices tẹ́ bá rántí òun náà ni pé tí n bá ní a square divided by b square mo lè kọ́ gẹ́gẹ́ bí kí ni o a over b everything squared. So ti yé àyájá sípélé ọmọ jẹ́ kí ni o c divided by c squared. A ti pín fún wọn tẹ́lẹ̀ ni wọ́n jọ ní ó dàbí kéèsì kí ni o wọ́n jọ ní nǹkan. Bracket ta fún ẹ náà ni wọ́n tún jọ ní náà ni. So ilé ọmọ jẹ́ kí ni o a divided by c everything squared plus b divided by c everything squared. Sáà ń gbọ́ yí báyìí. Kí lẹ́ ṣàkíyèsí? Ẹ pé c divided by c kí ni ọmọ fún mi 1. Màmá ní kí ni o 1 squared is equal to kí ni a divided by c? Tẹ́ bá ṣàkíyèsí nínú àwọn trigonometric ratio wa mi báyìí èwo ló dọ́gba pẹ̀lú a divided by c? Cos ni. Ajá sí pé ọmọ jẹ́ cos theta everything squared then plus kí ni b divided by c o? Yóò mọ̀ jẹ́ kí ni o? Yóò mọ̀ jẹ́ sin theta. Mo tí mi bá. So ilé ọmọ jẹ́ 1 is equal to kí ni cos theta square? Ìtumọ̀ náà ni pé ká square rẹ̀ ẹ lè mọ̀ kọ́ gẹ́gẹ́ bí kí ni o cos square theta. Tẹ́ bá ní cos square theta kò túmọ̀ sí pé cos times theta o. Cos square theta náà ni pé kí ni o cos theta times cos theta. Bá a ṣe máa ń pè nìyẹn. So tí cos tí kan náà àwọn trigonometry yẹn tí wọ́n bá gba kí ni o tí wọ́n bá gba square tàbí wọ́n bá gba cube tàbí wọ́n bá gba power kọ́kọ́ mọ̀ pé wọ́n ká tó pe angle yẹn. So ti yẹ òun náà ni pé ká pé bá ní cos theta everything raised by 3 yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o cos cube theta. So ajá sí pé tí n bá ti ní cos cube theta in tó ń túmọ̀ sí náà ni pé kí ni o wọ́n raise cos sórí 3. Eléyìí náà máa jẹ́ kí ni o sin square theta. Ẹ rí i pé fundamental identity wà lélẹ́yìí o. Ká lọ dìmọ̀ ọlá tòní lọ. Tẹ́ bá ti rí cos square theta plus sin square theta kí ni o 1 ni o. Cos square theta plus sin square theta 1 ni o. Ẹ dákun sóyè wà báwọn. So òun náà ni 1. Àwọn la máa ń pè ní kí ni fundamental trigonometrical identity. Ẹ jẹ́ àpèlé yìí ní equation 1. Ẹ rí i pé kó lè tètè yé wa. Ṣé pé 3 4 5 inú àwọn trigonometry Pythagorean triple ni wọ́n torí wọ́n satisfy Pythagoras theorem àbí? A lè fi wọ́n tètè ṣe eléyìí a lè tètè yẹ̀ wọ́n wò bóyá ní tòótọ́ ló bá ṣiṣẹ́ àbí kò bá ṣiṣẹ́. Ṣé pé nísìn tí bá ní triangle mi so ká pé theta mi wà ń bẹ ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 3 hypotenuse ní ààyè tó ga jù ẹgbẹ́ tó
tó pọ̀ jù eléyìí ó jẹ́ 5 eléyìí ó jẹ́ 4 mo rò bó ti ń bá wọn ajá sí pé sin theta will be what 3 divided by 5 àbí opposite of hypotenuse cos theta ó máa jẹ́ kí ni o 4 divided by 5 ó yẹ jẹ́ àyẹ̀wò so ajá sí pé cos theta ń sìn yóò máa jẹ́ 4 over 5 squared àbí plus 3 divided by 5 squared ó yẹ jẹ́ àwọn tí ó jẹ́ ẹjá ò bá yóò jẹ́ 1 nígbà yẹ pa identity ni kò sí gbogbo ohun tá a bá fi sí ó gbọ́dọ̀ mọ fún wa ní ẹ̀gbẹ́ ọ̀tún yẹn òun náà lọ́jọ̀gbọ́n ló fẹ́ dánwò ní ibi tẹ́ bá ṣàkíyèsí níbi ìsàlẹ̀ ìwé yẹn so ajá sí pé ó máa jẹ́ kí ni 16 divided by 25 plus 3 squared 9 divided by 25 ẹgbẹ́ tẹ́ bá find LCM ilé yóò jẹ́ 25 16 plus 9 yóò jẹ́ 25 over 25 tí ń ṣe 1 tó ti yẹ báwọn 25 over 25 tí ń ṣe 1 so òní ẹ rí i pé ẹgbẹ́ apá ọ̀tún ó ṣe déédéé pẹ̀lú apá òsì ajá sí pé látòní lọ kí lápé sin square theta mi yóò mọ̀ jẹ́ kí ni o cos square theta tàbí kẹ́ni cos square theta yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú sin theta yóò mọ̀ ṣe déédéé sin square theta plus cos square theta yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú 1 so ti ẹja pélé ní equation 1 láti ibẹ̀ mo tún lè fa equation méjì mi yọ so mo lè fa yọ nípa pé kí ni o màá fẹ́ lè ṣe subject of the formula ẹ̀rí pa sáà ti ṣe subject of the formula nísìnyí báyìí eléyìí la fẹ́ mọ̀ kí lọ́ta rẹ̀ ti ń dá dúró cos square theta kí la fi lè kúrò òun náà ni pé kí ni o ká fi sin square theta ti subject of the formula mo dẹ̀ ní kẹ́ tó mọ yanjú wọn ẹ mọ̀ wò pé kí ni o kí làjọṣe tó so wọ́n papọ̀ a ti mọ̀ ipa wọn operator kọ̀ọ̀kan náà ló ní tọ́jọ́ pé ó lè ṣe kí ni o tó lè yanjú wọn torí bá ń fún ẹ̀yin náà ẹ lò paracetamol ẹni ó bá ní malaria yóò mọ̀ ṣe kí ni o yóò lo anti-malaria so ajá sí pé tẹ́ náà bá fẹ́ pa plus ẹ mọ̀ subtract tẹ́ bá fẹ́ yanjú subtraction ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ add multiplication ẹ mọ̀ divide square root ẹ mọ̀ square òun kálukú náà ló ṣe kí ni ló náà tó ṣe kí ni tó yanjú ẹ báyìí ajá sí pé lẹ́yìn sìn mo lè ṣe kí ni màá subtract cos square theta lẹ́gbẹ̀ẹ́ méjèèjì tàbí kí n sọ pé sin square theta is equal to 1 minus cos square theta ẹ pé equation 2 mo tún ti ní equation mi o so ní equation 1 yìí bákan náà from equation 1 o tún lè fi cos square theta mi náà ṣe subject of the formula ọ̀yà kí ni ó máa jẹ́ o wọ́n máa jẹ́ kí ni o cos square theta is equal to what 1 minus sin square theta ẹ dákun ó ti di identity mélòó ó ti di identity mẹ́ta ó ti di identity mẹ́ta ọ̀yà àtúnwá lè ní identity mìíràn tó jẹ́ pé yóò mọ yọjú lágbọ́nrin tan àti sec bó ni ó ṣe mọ ṣe ẹ rí pé kí ni identity wa gangan kí ni identity ìpìlẹ̀ wa òun náà ni pé a ní cos square theta plus bó ni tó bá jẹ́ pé ìfẹ́ mọ fi cos square theta as a subject of the formula so ti yé mi báwọn ṣe pé nínú tí mo tún lè ṣe náà ni pé mo lè divide bóyá pẹ̀lú sin square theta ni o tàbí pẹ̀lú cos square theta ni o tí n bá ṣe báyẹn ní mo bá ṣe ìgbésẹ̀ méjèèjì yẹn màá tún mọ ní àwọn trigonometric ẹja sọ pé divide both sides by cos square theta ṣe pé yóò máa jẹ́ kí ni o cos square theta divided by cos square theta àbí plus sin square theta divided by cos square theta kí lẹ ṣàkíyèsí ẹ pé dànàgọ́mí yóò gera wọn yóò jẹ 1 àbí plus sin square theta divided by cos square theta kí ni sin over cos ẹ mọ́ gbàgbé ṣe pé náà identity ìpìlẹ̀ ta kọ́kọ́ ṣe nìyẹn mo ní sin so ti yé so ajá sí pé tan but sin square theta la ní bí divided by cos square theta so ajá sí pé ọ̀nà ọmọ jẹ́ kí ni o tan square theta mo rò bó ti yá bá is equal to 1 over cos kí ni 1 over cos kí ni inverse cos ṣe pé mo la ní mẹ́ta a ní cosec a ní sec a dẹ̀ ní cot mo la bùkátà láti àwọn sórí ẹ̀kan ká mẹ́ta ń bẹ̀ 1 2 3 orí x lélẹ́yìí ti parí 1 over sin nìyẹn 1 2 3 orí sí lélẹ́yìí ti parí 1 over cos nìyẹn ajá sí pé 1 over cos bí báyìí yóò mọ jẹ́ sec but 1 over cos square theta la ní ajá sí pé yóò mọ fún wa ní kí ni o sec square theta mo rò bó ti yá bá sec square theta a tún ti ní identity mìíràn kí la identity ta nísìn òun náà ni pé kí ni o sec square theta mi
yóò máa jẹ́ kí ni o 1 plus tan square theta ẹ̀já pélé ní equation 4 gbogbo ẹ̀ kódà bùkátà láti há nǹkan kan sórí o tó ra lè mọ́ sí kí ni a lè mọ́ ọmọ kódà a tún lè rí equation mi identity mi òun náà ni pé ọkùnrin àgbọ̀jẹ̀ yìí ẹ̀fọ́ òun náà ṣe subject of the formula kí ni ó máa jẹ́ tí máa fi tan square theta ṣe subject of the formula bíbá ajá sí pé máa wà ní tan square theta is equal to bàbá yìí ní dádúró ẹgbẹ́ kejì so ti ṣe pé tí ó máa yanjú ẹ̀ náà ni minus yóò máa jẹ́ square theta minus 1 so equation márùn ẹ rí i pé kí la kọ́kọ́ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí kí ni o láti bí fundamental equation wa pé sin square theta plus cos square theta wà ní ọmọ fún wa the sum of the square of sin and cos is 1 so ti bá ìròpọ̀ square sin àti cos wà ní ọmọ fún wa láti bẹ̀ a fi sin is the subject of the formula a ní mìíràn láti bẹ̀ a tún fi cos the subject of the formula a ní mìíràn láti bẹ̀ àwa divide pẹ̀lú cos ọ̀yẹ́ ẹja tún divide pẹ̀lú kí ni o pẹ̀lú sin náà káwọ́ ń tà ní kí ni fundamental identity wa ẹ mọ́ gbàgbé cos square theta plus sin square theta is equal to 1 instead tí máa fi divide pẹ̀lú cos ní ìsìn ẹjẹ́ divide pẹ̀lú sin divide through by sin square theta ajá sí pé màmá ní kí ni o cos square theta divided by cos square theta plus sin square theta divided by sin square theta is equal to 1 divided by sin square theta. So ti kí lẹ ṣàkíyèsí eléyìí eléyìí o no ẹ má bínú mo ti sáré ṣe o sin ni a fẹ́ ṣe kí ni a fẹ́ fi divide sin square theta ọ̀yà kí ni cos over sin ẹ má gbàgbé a ní tẹ́ bá ti ní ratio sin sí cos tan nìyẹn but nísìnyí báyìí ratio cos sí sin ni mo ní ajá tí wọ́n ti wá ìpadàbọ̀ àbíjà rẹ̀ tí ń ṣe inverse tan kí dẹ̀ ní inverse tan cot tẹ́ bá ní sin to cos tan nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá tákìtì rẹ̀ cos to sin òun mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní cot torí mo ṣe mọ̀ mo ti mọ̀ pé inverse tan òun ní cot inverse ni kí wọ́n dẹ̀ ṣe kíni o kí wọ́n tákìtì numerator sí denominator tó bá yẹ pé fraction lẹ́ni 1 over nǹkan kan ajá sí pé tí n bá ní a over b tẹ́lẹ̀ inverse owó a over b ó mọ̀ jẹ́ b over a mo ní sin over cos tẹ́lẹ̀ ó fún mi tan ajá sí pé tí n bá ní cos over sin tí wọ́n sọ náà ni pé kí ni o inverse tan tí ń ṣe cot so ti yé ọ̀yà then plus eléyìí ó gera wọn mo ní 1 is equal to kí ni 1 over sin cos square theta so ti yé bá ajá sí pé níbi ìwà mo lè sọ pé kí ni o cos square theta is equal to what? Cot square theta plus 1. Ẹja pélé ní equation 6. Kódà, a tún lè wá mìíràn láti bí báyìí náà. Òun náà ni pé kí n fi cot square theta ṣe subject of the formula. Òun náà mọ̀ jẹ́ kí ni o? Cot square theta is equal to cos square theta minus h minus 1. Kápá pélé ní equation 7. So ẹ̀dá kan já di equation mú. Àti bó láti bẹ̀rẹ̀ àti bí fundamental. Ẹ̀yin náà lè prove ẹ̀ fúnra yín. Ẹ̀yà right angle triangle yín kalẹ̀ ẹ lo Pythagoras theorem mú yín tẹ́ bá ti lo Pythagoras theorem ẹ divide pẹ̀lú kí ni o in tó jẹ́ èyí tó dá dúró yẹn táàmù ti hypotenuse yẹn yóò fún yín ní cos square theta plus sin square theta is equal to 1 láti bí fundamental identity yẹn o lè mọ wá àjọṣe tó wà láàrin sin àti cos pẹ̀lú pé kí n fi sin square theta sí subject of the formula àbí kí n fi cos square theta sí subject of the formula mo tún lè mọ wá àjọṣe tó wà láàrin sec square theta àti kíni o àti tan square theta pẹ̀lú pé màá ṣe kíni o màá divide pẹ̀lú cos square theta so ti yé mo tún lè mọ àjọṣe tó wà láàrin cot square theta àti cos square theta pẹ̀lú pé màá divide kíni o pẹ̀lú sin square theta pẹ̀lú sin square theta níbi kíni níbi fundamental solution wa ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa tá bá gbọ́ yé. So ọ̀jọ̀gbọ́n ó wá fẹ́ tẹ̀síwájú ní frame 35 ẹ pé tẹ́ bá dé frame 35 ó ní pẹ̀lú àwọn identity tá a ti kọ́ yìí o àti tí trigonometric ratio túmọ̀ sí ṣùgbọ́n kí n tún tó lọ bí báyìí àwọn tá à ń rí yìí trigonometric identities la máa pè wọ́n
ìdí tó fi jẹ́ pé trigonometric identities láti mọ̀ pé wọ́n náà ní pé kí ni o látara right angle láti yọ wọ́n so tí a lè ní triangle identity triangular identities a jẹ́ sí pé triangular identities òun ò níbi kíta triangle kankan gbogbo triangle lòun mọ̀ bá ṣiṣẹ́ ẹ dákun so yóò wá so gbogbo triangle lòun mọ̀ ṣe kí ni o lòun mọ̀ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí bá ní kí là ń pè tí bá ní identity trigonometric identity ajá sí pé tó wọn mọ̀ bá ṣiṣẹ́ right angle ni àtàrà right angle láti yọ gbogbo àwọn tá a ti fà yọ bí méjèèjì yìí right angle láti yọ wọn so torí ẹ̀ la fi ń pọ̀ ní kíni o trigonometric identities ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ọ̀jọ̀gbọ́n wa níbò ni a lè mọ́ lò àwọn òfin eléyìí tá a ti kọ yìí o láti sọ bóyá tá a bá pè ní trigonometric identity kan ṣé tóótọ́ ni àbírọ́ lásán ni so tí yé bá wọn ṣe pé tí wọ́n bá sọ nǹkan kan nísìnyí pé akẹ́nìkan ni bàbá mi ló ní ilé epo yìí ṣe pé ní nǹkan kan tá a fi lè mọ̀ pé ṣé irọ́ nípa àbí tóótọ́ pòròbó ti yá bá wọn so nísìnyí báyìí tí ẹnìkan bá sọ fún wa pé nísìnyí òun ní bówó ṣe wọ́n gógó nílùú yìí kó wá ní kíni òun ní 1000 tọ́pọ̀ nílé ẹmọ bọ̀ ṣe pé ó ní tẹ́ẹ̀fì lè mọ̀ ó pé ṣé tó o bá purọ́ jáwo nu yàrá rẹ̀ ṣé ń tòótọ́ ló lọ́ ń tòótọ́ so tá a bá ní àwọn tó bá pe àwọn kankan ní identities ó ní tá a fi lè mọ̀ wọ́n so tiẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe irú àpèjúwe tí ọ̀jọ̀gbọ́n mú wá yẹn ẹ̀wọ́ lè yọ bóòní kápẹ́ bá ní cos square ọ̀jọ̀gbọ́n ní ká demonstrate validity yẹn mo ní 1 divided by cos theta no ẹ̀jẹ̀ ń lo gègé tó gbádùn dáadáa 1 divided by 1 minus cos theta plus 1 divided by cos theta tó di pé a ní tí wọ́n bá ti kọ ilé yìí òun náà ní pé kí ni wọ́n máa ń pè nǹkan ní àgbáwo òun náà ní pé àgbá equation ní tòótọ́ ṣùgbọ́n kí ni identity ṣe ń padà tí mọ́ yàtọ̀ tó wà láàrin equation àti identity kí ni ọmọ sọ yàtọ̀ tó wà láàrin equation àti identity òun náà ní pé kí ni ọ̀nà gbàkọ́ wọn àti táàmù fi sí tó bá jẹ́ pé kọ́kọ́rọ́ kan tàbí kọ́kọ́rọ́ tó lóǹkà ló lè mọ bá equation kan ṣiṣẹ́ equation nìyẹn òun ni pé a máa ní solution ṣùgbọ́n identity gbogbo nọ́mbà tẹ̀ bá àdìkẹ́ fi sí yóò mọ̀ bá ìyẹn ṣiṣẹ́ yóò mọ̀ bá ìyẹn ṣiṣẹ́ ó yá bó máa ti ṣe léyìí láti ṣe léyìí kò lè rárá o ẹ lè mọ́ gbé látàpọ̀ ọ̀tún ẹ wá máa ṣe látàpọ̀ ọ̀tún ṣé wọ apá òsì ìtumọ̀ náà ni pé ok aláwọn méjèèjì yìí dọ́gba ok ọ̀yà jẹ́ ń wo eléyìí jẹ́ ń tú palẹ̀ wò sọ wá dọ́gba pẹ̀lú eléyìí bí kẹ́nìkan gbé ráìsì wá ni àbí nǹkan kan ẹbẹ nìkan ní ráìsì ó wá lọ fi sínú pólíbáàgì mìíràn tí èsè pólíbáàgì tẹ́ ń fi wọ́n wọ̀n tẹ́lẹ̀ sàìpó ní tẹ́ fi lè mọ̀ bóyá wọ́n dọ́gba àbí ò dọ́gba ẹ fi kóńgò wọ̀n náà táyé pé kóńgò 5 lẹ́bẹ̀ẹ́ ìgbà tẹ́yìn wá wọn tí ó wá jẹ kóńgò 3 tó ti yé ajá sí pé ìwọ̀nkùwọ̀n ló wọ̀n òun ni ẹ lè wọ̀n èyí tó bá yín gbé wá ẹ dẹ̀ sì lè wọ̀n irú èyí tẹ́ ti nílé tẹ́lẹ̀ so nínú náà sọ ni pé ẹ lè lo left hand side yín láti fi yẹ right hand side wò a dẹ̀ sì lè wo right hand side wa láti fi lè yẹ left hand side wò mo rò bó ti yọ abá so ká gbé mo fẹ́ lo left hand side báyìí máa ní from left hand side láti left hand side mi òun náà ni pé màá ṣe kí ni o màá máa ṣe àwọn left hand side títí màá wá wò pé tí n bá parí rẹ̀ ṣé yóò mọ fún mi ní right hand side tó bá fún mi ní right hand side ajá sí pé mo ṣe kí ni o mo ti rí i pé wọ́n dọ́gba nìyẹn ọ̀yà kí ni left hand side wà fún wa a ní 1 divided by 1 minus cos theta plus 1 divided by cos theta so ti yé wa ẹja wá ICM wá bí báyìí 1 plus ni kí ni ICM mi ó jẹ́ 1 minus cos theta 1 minus 1 plus cos theta àbí 1 minus cos theta mi ò lá máa rí inú 1 minus cos theta 1 plus cos theta ni 1 plus cos theta times 1 ajá sí pé ọmọ jẹ́ kí ni o 1 plus cos theta plus 1 plus cos theta mi ò lá máa rí inú 1 plus cos theta ẹ̀yà ni pé tá a bá fi
arákùnrin méjèèjì divide ilé ẹ rí pé lè àdélé yóò gera àwọn tó kù tá ní òun náà ni 1 minus cos theta 1 minus cos theta times 1 yóò mọ jẹ́ kí ni o 1 minus cos theta ọ̀yà ẹja ṣe síwájú sí ajá sí pé eléyìí ọmọ ṣe kí ni o tí n bá tú wọn palẹ̀ tán ṣe pé kápẹ́ ní tí ẹ fi bracket sí eléyìí láàrin ní tí mo ní sí náà ni pé kí ni o eléyìí ti gera wọn cos theta minus cos theta yóò jẹ́ 0 eléyìí ọmọ á jẹ́ kí ni 1 plus 1 2 divided by ọ̀yà tẹ́ bá ṣàkíyèsí eléyìí fún àǹfààní àwọn àtàbá ń bá jamb utme lọ àti fídíò kan tí mo upload ní orí Facebook láàárọ̀ yìí ẹ pé mo ń ṣàlàyé kí ni o mo ń ṣàlàyé tí a ń pè ní difference of two squares àbí kí la ń pè ní difference of two squares òun náà ni pé tó bá jẹ́ pé tí n bá ní binomial expression kan tí wọ́n square táàmù aláwọ̀kọ́ tí wọ́n tún square táàmù ẹlẹ́ẹ̀kejì tí negative dáhùn láàrin ẹ mọ́ dára yín láàmú òun náà ni pé kí ni o tí bá ní a square minus b squared binomial expression ni o wọ́n square aláwọ̀kọ́ wọ́n square ẹlẹ́ẹ̀kejì o ajá sí pé ntẹ́lẹ̀ ọmọ fún mi náà ni kí ni a plus b a minus b so ìgbà tí mo ti ní a minus cos theta àti a plus cos theta ajá sí pé nǹkan kan náà ni pẹ̀lú kí ni 1 square minus cos square theta ẹ dákòóso yìí wá báwọn ajá sí pé ọmọ jẹ́ 2 divided by 1 minus cos square theta nínú tá a dẹ̀ sí tí mọ̀ kí ni 1 minus cos square theta kí lọ́sọ̀ ẹ mọ̀ pé àjọṣe kan ló kó sin àti cos papọ̀ òun ni pé 1 minus cos square theta òun náà ni kí ni o sin square theta ẹ dákun lẹ fi gbọ́dọ̀ di àwọn òfin yẹn mú ẹ ní recall sin square theta equals to what 1 minus cos square theta kódà cos square theta náà 1 minus sin square theta nù ajá sí pé ọmọ jẹ́ kí ni o 2 divided by sin square theta mo tún lè tún 2 divided by sin square theta mi kọ yóò mọ jẹ́ kí ni o 2 times 1 over sin square theta mo rò bó ti yé mi báwọn kí dẹ̀ ni 1 over sin ẹgbẹ́ 1 over sin òun náà ní kí ni cosec kí ni 1 over sin square theta ọmọ jẹ́ cosec square theta ẹ̀yà sí ọmọ jẹ́ 2 times cosec square theta tí ó máa jẹ́ kí ni 2 cosec square theta ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ó dọ́gba pẹ̀lú kí ni ó dọ́gba pẹ̀lú tí wọ́n fẹ́ ká wà ní apá ọ̀tún wa ó dọ́gba pẹ̀lú tí wọ́n fẹ́ ká wà ní apá ọ̀tún wa so ìjẹ́ tẹ́lẹ̀ ẹ bá yé wa tàbá ti gbọ́ yékéyéké bó ni ẹ̀já tún ṣe àpẹẹrẹ mìíràn ọ̀jọ̀gbọ́n ní bó ni tí bá ní tan theta plus cot theta tí wọ́n tó bá jẹ́ pé kí ni ó jẹ́ sec theta cosec theta kò sọ́nà tẹ́ ẹ lè gbàgbé a lè gbé látàpá ọ̀tún a dẹ̀ sì lè gbé látàpá òsì náà so tí a lè gbé látàpá ọ̀tún a lè gbé lápò òsì tí bá ní from left hand side báyà ilé ìmọ̀ lè gbóhùn náà ní apá ọ̀tún fún wa so that ká lè mọ̀ pé nǹkan kan náà ni ó fún wa bẹ̀tẹ́ mọ̀ wò yí tọ́ pé yóò mọ̀ ọ̀rọ̀ jújù fún wa ni o so mo ní tan theta plus cot theta ẹ pé nínú àwọn identity eléyìí tẹ́ ẹ rántí òun náà ni pé kí ni tan theta mi sẹ́yìn pé tan theta mi òun ni kí ni sin theta over cos theta ajá sí pé ọmọ jẹ́ sin theta over cos theta àbí plus kí ni cot theta gbé pé inverse lòun cos theta over sin theta mo rò bó ti yá bá láti bí ìbàyí lọ mo lè wá LCM mi kí ni LCM yóò mọ jẹ́ cos theta sin theta cos theta in cos theta sin theta yóò mọ jẹ́ sin theta àbí sin theta times sin theta sin square theta plus sin theta mélòó lábàá nínú ilé yìí sin theta àti sin theta ó gèrà wọn kí la ní cos theta times cos theta cos square theta ẹ dẹ̀ mọ́ gbàgbé nínú àwọn fundamental identities wa kí ni sin square theta plus cos square theta ẹ sọ 1 ajá sí pé lọ́mọ jẹ́ 1 divided by cos theta sin theta so tí ma ẹ pé mo lè tún ṣe síwájú sí ó dàbí kí n sọ pé 1 divided by cos theta times 1 divided by sin theta kí dẹ̀ ni 1 divided by cos theta sec theta times kí ni 1 divided by sin theta cosec theta ajá sí pé lọ́mọ jẹ́ kí ni o sec theta cosec theta so tí ma sec theta cosec theta ṣe rí pé kò ṣe kí ni o ṣe rí pé kò lè rárá ọ̀dà bó ni ká pé ẹ pé ó ti jẹ́ right hand side
a pé mo fẹ́ gbé látẹ̀gbẹ́ ọ̀tún kọ ẹja yẹ̀ wò mo ní sec theta cosec theta ṣe ń pé sec theta mi òun náà ní kí ni 1 over cos theta times kí ni cosec theta mi 1 over sin theta tó ti rí wọn so 1 over sin theta bó lẹ́sẹ̀ wá tẹ̀síwájú lédè rẹ̀ tó ti ṣe ń pé mo lè sọ pé kí lè ọmọ jẹ́ kí ni o 1 over sin theta cos theta so ti kọ́mọ jẹ́ 1 over sin theta cos theta mo dẹ̀ ti mọ̀ pé wọ́n àmì pé sin square theta plus cos square theta kí ló jẹ́ ó jẹ́ 1 so ti ajá sí pé mo lè sọ pé lè jẹ́ kí ni o sin square theta plus cos square theta divided by sin theta cos theta òfin kan dẹ̀ ṣì wà tó bá jẹ́ pé tẹ́ bá ní monomial expression ní denominator yín ẹ mọ̀ pín fún àwọn numerator yẹn so ajá sí pé tá bá pín eléyìí ó máa jẹ́ kí ni o sin square theta plus cos square theta ẹ mọ̀ pé mo láàmọ̀ pín ní àbí ẹjá kọ́ pín fún sin òun ni ẹ rí pé tẹ́ bá wo táàmù kan monomial la ní denominator so tí bá so tẹ́ bá ti ní ju monomial expression lọ ní numerator òun ni pé ẹ mọ̀ pín denominator yẹn fáwọn táàmù numerator lọ́kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ sin square theta divided by sin theta cos theta plus cos square theta divided by what sin theta cos theta kí lẹ ṣàkíyèsí eléyìí ó gé ìkànnù tìsàlẹ̀ àbí eléyìí ó gé ìkànnù rẹ̀ kí ló kúnlẹ̀ sin theta over cos theta plus cos theta over sin theta àbí kí dẹ̀ ni sin theta over cos theta mi wọn náà ni tan theta plus kí ni cos theta over sin theta mi cot theta ẹ rí i pé ó ti fún wa ní kí ni left hand side padà so kò sọ́nà tẹ́ gbà lọ nǹkan kan náà lẹ́mọ̀ ṣe kí ni nǹkan kan náà lẹ́mọ̀ get ọ̀yà ẹja wa tẹ̀síwájú ní free mo ń rọ̀ yín àbí ṣé kí n tún ṣe ọ̀kan yẹn sí ẹjẹ́ tún bá a sọ ọ̀kan sí ẹwọ eléyìí wà ní 1 plus sin theta divided by cos theta wọ́n ní ká ṣó pé ó ṣe kí ni ó dọ́gba pẹ̀lú cos theta divided by 1 minus sin theta láti ṣe eléyìí kò lè rárá mo lè máa wọ̀nà tí ó mọ̀ gbà yá mo lè ní from left hand side láti apá ọ̀tún mi ẹ̀pẹ́ láti apá ọ̀tún mi àpò òsì mi mo ní 1 plus sin theta divided by cos theta tẹ́ bá lo òfin eléyìí tí mo ṣe sọ tán yẹn òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé monomial expression lẹ ní denominator tẹ́ wá ní tó ju monomial expression lọ ní numerator òun náà ni pé tó wà ní so term tó wà ní numerator yẹn ẹ mọ̀ pín fún wọn term tó wà ní denominator yẹn mọ̀ pín fún àwọn numerator yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan ajásígbélé lè jẹ́ 1 over cos theta plus sin theta divided by cos theta ẹjá ọgbẹ́yà yóò ṣiṣẹ́ ilé ọmọ á jẹ́ kí ni o cos theta cosec theta plus tan theta àbí tan theta lélẹ̀ kí ni wọ́n dẹ̀ fẹ́ ká get wọ́n fẹ́ ká ní 1 minus sin theta ní denominator ká dẹ̀ ní kí ni o ká dẹ̀ ní cosec theta ẹ̀yà ẹja ronú sí ọ̀dà nínú nǹkan míì tẹ́ lè ṣe tá a bá fẹ́ dára wa láàmú pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara máa jẹ́ kí apá ọ̀tún kọ́mọ ṣe kí ni o kọ́mọ dọ́gba pẹ̀lú apá òsì wa so tí tẹ́ bá rí i pé ó lè mọ rọrùn ṣe ìpínlẹ̀ yìí lè fẹ́ dára láàmú dó ẹ lè ṣe báyìí náà bẹ́ẹ̀ ẹ lè pẹ́ téèyàn bá dẹ̀ pẹ́ lórí mi èsìkéṣì ó balẹ̀ ìtẹ̀lẹ̀ kọ́kọ́ ṣe òun náà ni pé kí ni ká kọ́ divide ẹ̀wẹ̀ lè nísìn ẹ lè ṣe usual cross multiplication so kò dí ọlá kankan kúnnú rẹ̀ so ẹ̀wọ̀n pélé ọmọ jẹ́ 1 plus sin theta àbí 1 minus sin theta is equal to what cos square theta
ajá sí pé lè ti jẹ́ left hand side mi títún eléyìí dẹ̀ sì jẹ́ tí kí ni right hand side mo lè sọ pé from left hand side left hand side mi 1 plus sin theta 1 minus sin theta kí lẹ tún ṣàkíyèsí difference of 2 square torí táàmù kan náà ni wọ́n ní tó kàn jẹ́ yàtọ̀ náà ni pé minus 1 bí báyìí plus 1 bí báyìí mo rò bóyá mi kí lè léyọ̀ máa jẹ́ 1 minus sin square theta kí dẹ̀ ni 1 minus sin square theta wà nínú òfin tá a ti kọ́ cos square theta ẹ̀rí pé ó ṣe déédéé pẹ̀lú kí ni o right hand side wa so ìdí mo tún fẹ́ kẹ́ tún gbọ́yé mẹ́rin náà ni pé kí ni tó bá jẹ́ pé kẹ́ mẹ́ apá ọ̀tún tàbí kẹ́ mú apá òsì ó lè mọ́ ṣe kí ni o ó lè mọ́ dọ́gba ó lè mọ́ jẹ́ ń tẹ̀ wá ẹ gbìyànjú láti tún ṣe manipulate ẹ̀ síwájú sí kódà ẹ lè jẹ́ kó wà ní equation tó yẹ pé ẹgbẹ́ kan mọ̀ jẹ́ 0 ẹ wá máa ṣe ẹgbẹ́ kejì yẹn ẹ mọ̀ ṣe títí tó fi jẹ́ pé fi ṣe kí ni o pé fi ní 0 níbẹ̀ ẹ mọ̀ ṣe títí tó fi jẹ́ pé fi ní 0 níbẹ̀ jẹ́ tílẹ̀ ẹ̀ bá yẹ wà ní frame 38 ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣe kí ni o wọ́n fẹ́ mọ̀ ṣàlàyé àwọn identities for compound angle ẹ rí i pé a ti sọ pé àwọn trigonometric identities wà àwọn náà ni eléyìí tó jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé right angle nìkan là ń lò ẹ mọ̀ pé tá a bá ń lo right angle tá a lo àwọn trigonometric ratio wa a máa ní àwọn trigonometric identities so ti yé wọ́n ní trigonometric ratio fún sum àti difference angle méjì a lè ní kí ni o pẹ̀lú ratio àwọn angle méjì náà ẹ gbé tẹ́ bá ṣàkíyèsí tí ọ̀jọ̀gbọ́n kọ wọn ọ̀jọ̀gbọ́n ní tí bá ní cos theta plus 5 òun náà ni pé kí ni o bí compound angle lélẹ́yìí o angle mi ti jù kan lọ mo ní theta plus 5 so díẹ̀ òun náà ni pé ẹ padà mọ ìwúlò rẹ o so tá a bá ṣe eléyìí identity rẹ náà ni pé cos theta cos 5 minus sin theta sin 5 ẹ dákun àwọn compound angle yóò ṣe pàtàkì pàápàá jùlọ fáwọn tá a bá ń ṣe ìṣirò agbọ́dọ̀ dì mọ́wọ́ gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ tí bá ní kí ni o cos theta minus 5 so ti ẹ gbé ńgbà tó jẹ́ plus mi by minus ló wà ń bí by ajá sí pé minus ilé ìwò di plus yóò jẹ́ cos theta cos 5 plus sin theta sin 5 tí ìgbàláyè bá wà fún wa màá proof ẹ̀ fún wa so ti ọ̀yà kódà sin náà ní tiẹ̀ tí bá ní sin theta plus 5 ẹ mọ́ dára ilá ó lè jẹ́ a tàbí b so ti pé àtàbá fẹ́ lo theta àti 5 bá kó dùn náà ni pé mo lè ní sin a plus b mo pé tí bá ti ní compound angle báyìí yóò mọ̀ jẹ́ kí ni o sin a cos b plus cos a sin b ẹ wọ̀ yàtọ̀ tó wà láàrin wọn báwọn ẹ pé fún cos ní ṣáájú tó bá jẹ́ pé plus lọ dáhùn láàrin yóò mọ̀ jẹ́ minus sin cos sin so di ṣùgbọ́n tó bá jẹ́ pé sin ni sin cos so di gẹ́gẹ́ ẹ̀gbẹ́sìn bá ní sin a minus b yóò mọ̀ jẹ́ kí ni o sin a cos b minus cos a sin b so di kódà ó tún bá tan ṣiṣẹ́ bákan náà wẹ̀ so tí bá ní tan a plus b yóò mọ̀ jẹ́ kí ni o tan a plus tan b divided by 1 minus tan a tan b a padà mọ̀ wúlò àwọn kíní yìí ó yá bó ni tan a minus b ńkọ́ òun náà mọ̀ jẹ́ kí ni o tan a minus tan b divided by 1 plus tan a tan b so ti bá àwọn lè ní kíni àwọn lè ní compound angles àwa lè mọ̀ fi wọ́n wá double angle láti double angle yẹn náà a tún lè ṣe kíni a lè mọ̀ identity mìíràn bó ni ẹja súré ṣe tàbá ní double angle a ní double angles a dẹ̀ ní half angle double angle náà ni pé kí ni o ká pé sin 2 theta yẹn sin 2 theta ní identity rẹ̀ but ẹjẹ́ sáré ṣe fún àṣẹ pé sin 2 theta mo lè kọ́ gẹ́gẹ́ bí kí ni o sin theta plus theta mo rò bó ti yá báyẹn eléyìí wá dàbí ẹgbẹ́ àti ní compound angle báyìí eléyìí dà gẹ́gẹ́ bí a eléyìí dà gẹ́gẹ́ bí b
ẹ̀dẹ̀ mọ́ gbàgbé mo ní tá bá ní sin A plus B yóò máa jẹ́ sin cos tàbí kẹ́ ní cos sin so ilé yóò máa jẹ́ kí ni o sin A cos B plus cos A sin B tó ti yé bá ajá sí pé sin theta plus theta tẹ́ bá gbé sínú identity yìí tó ti yé kí ló dà gẹ́gẹ́ bí theta ń bí báyìí A ni kí ló dà bí ń bí báyìí náà theta náà ni ajá sí pé ọmọ jẹ́ kí ni o sin theta plus cos theta kí ni sin theta times sin theta eléyìí ọmọ fún mi ní kí ni o sin square theta plus cos square theta mo rò bó ti yá bá so òun náà ni sin theta plus theta kádẹ̀ mọ́ gbàgbé bákan náà wẹ̀ pé tí máa ní theta plus theta yóò máa jẹ́ 2 theta yóò máa jẹ́ sin 2 theta torí ẹ̀ wọ́n fún mọ́ ń pè ní kí ni o double angle so ti yé bá so mo ti ṣàṣìṣe o eléyìí yóò jẹ́ cos theta sin theta ni wọ́n bínú so ti yé so kí ni sin theta cos theta plus cos theta sin theta ẹ mọ̀ pé multiplication wa commutative sin theta cos theta náà ni ìtumọ̀ eléyìí náà mo lè tún kọ náà gẹ́gẹ́ bí kí ni o sin theta cos theta bẹ́ẹ̀ ẹja tún kọ sin theta cos theta plus sin theta cos theta búrẹ́dì kan àti búrẹ́dì kan kí ni wọ́n fún wa búrẹ́dì méjì so ti ajá sí pé sin theta cos theta plus sin theta cos theta yóò máa jẹ́ kí ni o 2 sin theta cos theta so ti yá wa so eléyìí là ń pè ní kí ni double angle identity fún sin látòní la ajá sí pé tí bá ti ní sin 2 theta kí ni ìtumọ̀ rẹ̀ 2 sin yóò máa ṣe déédéé yóò máa dọ́gba pẹ̀lú kí ni o 2 sin theta cos theta a lè ṣe ti cos náà bẹ́ẹ̀ ẹ̀yà ṣe ti cos ẹ̀ pé cos 2 theta òun náà máa jẹ́ kí ni o cos theta plus theta double angle ẹ̀dẹ̀ má gbàgbé nínú àwọn òfin compound angle tí mo kọ sókè òun náà ni pé tí bá ní cos A plus B kí ni cos A plus B a ní yóò máa jẹ́ cos sin ẹ̀sìpẹ̀ tó bá yẹ pé plus ló wà mí báyìí yóò máa jẹ́ minus ajá sí pé yóò máa jẹ́ kí ni o cos A cos B minus sin A sin B kí dẹ̀ ni èmi kí ló ṣe déédéé èmi báyìí náà pé cos theta plus theta cos theta minus sin theta so ti yé mi wá so kí ni cos theta cos square theta minus sin square theta kí dẹ̀ ni theta plus theta cos 2 theta double angle is equal to cos square theta minus sin square theta ṣé wá rí double angle fún cos a tún lè rí méjì yọ yàtọ̀ sí méjì tá a rí bó mo ṣe lè rí yọ ṣe pé mo mọ̀ pé tẹ́lẹ̀ pé cos square theta mi mo ló nínú àwọn identity àti mọ̀ náà ni pé 1 minus sin square theta àbí so sin square theta mi nínú àwọn identity àti mọ̀ náà ni pé kí ni 1 minus cos square theta bó ni tí n bá fi wọ́n sí ń kọ́ ká pé bá kọ́ fi cos sí ṣe pé cos 2 theta mi sìn kí ni ó máa jẹ́ kí la pé cos square theta ń sìn yóò máa jẹ́ 1 minus sin square theta minus sin square theta so cos 2 theta mi máa jẹ́ kí ni 1 minus minus sin square theta minus sin square theta mo jẹ́ gbèsè sin square theta kan ó tún jẹ́ gbèsè sin square theta mìíràn ilé ọmọ jẹ́ kí ni 1 minus 2 sin square theta mo rò bó ti yá bá so nínú àwọn ọ̀nà kan tó tún lè gbà kọ́ nìyẹn ẹ dákun so yá bá ọ̀yà bákan náà wẹ̀ ṣe pé n túmọ̀ níní bó ni ká pé sin ni mo replace ńkọ́ pé n ta ní a ní cos square theta minus sin square theta instead the cos ẹja replace sin náà ajá pé mo jẹ́ cos 2 theta cos square theta minus 1 minus cos square theta yóò máa jẹ́ kí ni cos square theta minus 1 minus times minus plus cos square theta so ti ẹ dákun gbogbo àwọn identity yà mọ̀ lò wọn yóò máa jẹ́ cos 2 theta cos square theta plus cos square theta ó ti di méjì yóò máa jẹ́ 2 cos square theta minus 1 ajá sí pé fún double angle fún cos nǹkan mẹ́ta ló pín sí o ó lè jẹ́ kí ni cos square theta minus sin square theta so ṣe mọ̀ pé ẹ mọ́ jẹ́ ó dàpọ̀ sin square theta plus cos square theta òun ni 1 bẹ̀rẹ̀ wáyé pé minus ló wà láàrin yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o double angle cos so ti ó dẹ̀ sì tún lè jẹ́ kí ni 1 minus 2 sin square theta
ó dẹ̀ sì lè ṣe déédéé pẹ̀lú kí ni o 2 cos square theta minus 1 a lè ṣe ti tan náà bẹ́ẹ̀ ọ̀yà bó ni tan nǹkan kí ni tan 2 theta ó máa jẹun ṣẹ̀pá lè tún òun náà kọ gẹ́gẹ́ bí kí ni o tan theta plus theta mo dẹ̀ ti mọ̀ pé tan a ẹ padà máa wọn ìdí kíní yìí o máa fún alápẹ̀rẹ̀ kan mo ti mọ̀ pé tan a plus b mi kí ni ó máa jẹ́ tan a plus tan b divided by 1 minus tan a tan b ajá sí pé tan theta plus theta mi kí ni ó máa jẹ́ báwọn tan theta ṣe pé a àti b theta náà ni wọ́n bí báyìí plus tan theta divided by 1 minus tan theta ilé máa jẹ́ kí ni tan theta plus tan theta yóò jẹ́ 2 tan theta 1 minus tan square theta so ti ń ṣe tan 2 theta so ti yàrá so ìyẹn náà ni ó ti á lè fún wa half angle gan kódà ó bá àwọn àgbẹ̀ kankan náà ní half angle náà ni pé mo lè wá sin theta mi mo lè wá cos theta mi mo dẹ̀ sì lè wá tan theta mi ẹ jẹ́ ń ṣe kan fún wa so that a lọ ṣe kejì fúnra wa ṣe pé sin theta mi báyìí mo lè kọ gẹ́gẹ́ bí kí ni sin theta over 2 plus theta over 2 zero ni ṣe pé half náà ni half plus half odidi ọ̀wọ̀n fún wa tí wọ́n fi ń pè ní half angle ẹgbẹ́ lè ti ṣe déédéé pẹ̀lú a bí báyìí lè dẹ̀ ti ṣe déédéé pẹ̀lú b ẹ̀dẹ̀mọ́ gbàgbé recall kí ni sin a plus b ṣe pé sin a plus b náà ni kí ni sin a cos b sin cos plus cos a sin b ọ̀rọ̀ ti yé mbà ajá sí pé sin theta over 2 plus theta over 2 tí ń ṣe déédéé pẹ̀lú sin theta yẹn yóò máa jẹ́ kí ni sin theta over 2 cos theta over 2 cos theta over 2 sin theta over 2 so ilé máa jẹ́ kí ni sin theta over 2 cos theta over 2 ọ̀yà ṣe pé ó wà commutative mo tún lè kọ sin theta over 2 cos theta over 2 tẹ bá ro méjèèjì papọ̀ bí búrẹ́dì kan àti búrẹ́dì kan yóò jẹ́ búrẹ́dì méjì ajá sí pé ilé máa jẹ́ kí ni 2 sin theta over 2 cos theta over 2 ṣe pé tẹ bá tẹ̀lé òfin yìí náà tẹ fi ṣe half angle fún cos theta náà ní tẹ́mọ̀ nínú lè ní mẹ́ta bákan náà alákọ̀ọ́kọ́ náà ni pé mo lè ní cos square theta over 2 minus sin square theta over 2 so ti mo dẹ̀ lè ní 1 minus 2 sin square theta over 2 mo dẹ̀ sì lè ní kí ni o 2 cos square theta over 2 minus 2 ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò ká ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti tan yóò máa jẹ́ kí ni o 2 tan theta over 2 divided by 1 minus tan square theta over 2 so ti so nínú àwọn tó wá fẹ́ ká túmọ̀ ká tó parí òun náà ni pé sums àwọn identity náà ẹ̀ lọ́mọ wọn so àkókò tí ó gbà á ní bá proof ẹ̀ fún wa lọ́kọ̀ọ̀kan so òun náà ni sum and difference of ratios so àjọṣe bá ní sin tí bá ní sin theta plus sin àbíkẹ́ ẹjẹ́ ń lo he kọ́mọ́dàrú sin a plus sin b kọ́mọ́dàrú láàmú yóò máa jẹ́ kí ni o 2 sin a plus b over 2 cos a minus b over 2 ẹgbẹ̀dẹ̀ bá ṣàkíyèsí rẹ̀ ní àti bí double angle ni wọ́n ti yọ gẹ́gẹ́ bákan náà ẹni tí bá ní sin a minus sin b yóò máa dọ́gba pẹ̀lú kí ni o 2 cos a plus b over 2 sin a minus b over 2 so àǹgẹ̀ ọ̀yà bóò ni tó bá yẹ pé cos theta plus ẹja lóhe cos a plus cos b ńkọ́ mo fẹ́ kẹ́ gbìyànjú rẹ̀ o ilé ọmọ jẹ́ kí ni o 2 cos a plus b over 2 cos a minus b over 2 gbogbo àwọn kíní ẹ ló ní wúlò then cos a minus cos b yóò máa jẹ́ kí ni o minus 2 sin a plus b over 2 sin a minus b over 2 so àtàwọn tó tún tẹ̀túnmọ̀ ọ̀nà ní product of ratios ọ̀nà ní pé tí bá ní 2 sin a cos b
Ìyẹn mọ́ dára yín láàmú. Yóò mọ́ dọ́gba pẹ̀lú kí ni o sin A plus B plus sin A minus B. Gbogbo àwọn kí ni ló ní túmọ̀. Ká máa yẹ̀ wọ́n wò. Then 2 cos A cos B. Òun náà ni cos A plus B plus cos A minus B. So di níparí náà 2 sin A sin B. Òun náà ni cos A minus B minus cos A plus B. So di yóò báyìí. Ó yá, kí ni wá láwọn àǹfààní kí ló kọ yìí? Wọ́n lè sọ fún wa. Ṣé ẹ̀ pé tẹ́lẹ̀ a ti mọ̀. In tí àwọn trigonometry àwọn special angle yìí jẹ́ 45-60. Bó wá ní tí béèrè bá sọ fún mi pé kí n find bóyá bí sin 75 ńkọ́. Adẹ tí mo pé a lè mélé yìí pẹ̀lú àfi ká ṣe kí ni ká tẹ calculator before figure table. Ṣùgbọ́n pẹ̀lú àwọn òfin tuntun tá a mọ̀ yìí a lè ṣe wọ́n. Torí sin 75 mi ṣe pé mo lè kọ gẹ́gẹ́ bí kí ni o sin 30 degree plus 45 degree. Ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí rẹ̀ ó ti yọ A àti B. So mo á lè wá kí ni o sin A plus B. Ṣe pé náà identity mi kí ni sin A plus B? Sin A, cos B plus cos A sin B. Tàbí kẹ́ka identity yẹn directly wọ́n ẹ̀pọ̀ náà ni 2 sin A cos B. So ti 2 sin A cos B. Bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ dára ńlá mu ẹ lè ṣe báyìí náà. So ajá sí pé sin 75 mi ń sìn tí mo sì ti tún kọ gẹ́gẹ́ bí kí ni o sin 30 degree plus 45 degree. Yóò mọ̀ jẹ́ kí ni o sin 30 cos 45 ṣe pé eléyìí ló ṣe déédéé B plus cos 30 eléyìí ló ṣe déédéé A o sin 45. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí ni sin 30 wà. Mo tẹ̀ bá fẹ́ mọ háwọn kí ni ẹ sórí òun náà ni mo ní sin 30 sin 45 sin 60. Mo dẹ̀ ní cos 30 cos 45 cos 60. Kí ni mo lẹ́sẹ̀? Mo lẹ́mọ̀ fi kí ni o? Ẹ kọ root over 2 root over 2 root over 2 sí gbogbo wọn lọ́wọ́ root over 2 root over 2 root over 2. So fún ti sin ẹ bẹ̀rẹ̀ látòrí 1 1 2 3. Fún cos ẹ bẹ̀rẹ̀ látòrí 3 3 2 1. Mo rò bó ti yé mi báwọn. Ajá sí pé sin 30 mi ń báyìí half ni o torí root 1 náà ni 1 1 over 2 times kí ni cos 45 mi root 2 over 2. Then plus kí ni cos 30 wà root 3 over 2 times kí ni sin 45 root 2 over 2. Ṣàgbọ́yé ẹjẹ́ ń pa ilé rẹ̀ jàre kó jẹ́ àárọ̀ náà lọ. So ti ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o root 2 divided by 4. Get the multiply 2 times 2. You get 4. Then plus root 6 divided by 4. So yimba. So kí ni wàá fún wa? LCM mi jẹ́ kí ni? LCM mi jẹ́ 4. 4 mi ò máa 1. Yóò máa jẹ́ root 2 plus root 6. Bí báyìí lẹ́tí dáńsà yìí dúró. So ti yimba tàbí intelligent náà gbígbà pé root 2 kọ́ mọ̀ lè gbé jáde. Ilé máa jẹ́ 1 plus root 3. Divide by 4. So, mo sọ pé root 8 over 4 ẹ sí o. Torí kí ni o? Torí ẹ lè mọ root A plus root B kò ní mọ fún wa ní root A plus root B. So, ìjẹ́ tí eléyàn bá yé wa. Pẹ̀lú ògo Ọlọ́run bá a máa dúró síbí báyìí ní alẹ́ tòní. Eléyàn ni ó parí program F9 wa. Agbọ́ Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ k'Ọlọ́run sọ ẹ̀mí wa. A máa bẹ̀rẹ̀ láti program F10. Ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa. Ó dàárọ̀.